mo fi mi ìsáfẹ́ sọ̀ kankan ọtí mo fi wá dé ní lọ́jọ́ Saturday mọ́jú ọjọ́ Sunday mo wá bẹ̀rẹ̀ sí kéní church mo ní mo rí Bùnmi ní mọ́mí ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀sọ́ tẹ́ ẹ mọ̀ mo rí pé Bùnmi ìwọ ni mo rí iná ọ̀fẹ́ tó ń jó lára rẹ yìí iná ọ̀fẹ́ ìjó pọ́ìntì bí mo ti fún ní àsọtẹ́lẹ̀ yẹn ó wà lórí òkè ẹ̀dẹ̀dùn ni ìjọ ogun àgbáyé ni Olúwa Bùnmi ẹ̀sọ́ nù níbi tó ti ń kan àwa káàkiri ṣẹ́ bí ẹ̀ lára ìwọ tó wá bá aṣọ torí òwò ẹ̀ ó wà ń skátà gbogbo ó ń sọ ṣọkọṣọkọ ìdí yàtọ̀ fún dìí àwọn ìdí ògbó wà tó bá gbólógodò wò pọ̀ ọmọ inú ẹ̀ ó dẹ̀ máa lógo lọ. ó ní ọfà lówe ni ẹ̀yin tẹ̀ tọmọ lọ́mọ lọ́fà lówe ọbọ ọmọ yín o ọfà lówe yóò sọlẹ̀ lẹ́yìn ẹ̀yin ká ọkùnrin tẹ̀lé bóbìnrin méjìlá sùn lójúmọ́ bẹ́ẹ̀ ṣe 3 sub lẹ́mọ̀ ṣe 5 sub èyí olórí burúkú gbogbo tó wá solúsàsí tó ń ṣe mí ó nítorí pé nínú oṣù kẹfà ló ti mọ̀ pé no way ó nínú oṣù kẹfà ní kíyẹn ti ń ṣe mí ó ní mo wá ti mọ̀ pé no way ni o ìyá bí amọ̀tẹ́ ń bẹ ní bíi lónìí mo mọ Bùnmi mo dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kò sí tí wọ́n lè pè é kò sí nǹkan tán lè pè é Omije ní kí n sọ̀rọ̀ ohun tí mo mọ̀ nípa rẹ̀ ni wípé ó jẹ́ ẹnìkan tó máa ń bora ṣùgbọ́n máa ń bá mi sọ̀rọ̀. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. ó tó di Yorùbá máa ń sọ wípé ó kú òmẹ̀yìn mọ́ ṣùgbọ́n Omije Ojumi ti farahàn wòlíì kan lẹ́yìn ìgbà tí Omije Ojumi ti lọ sùn ìyẹn lẹ́yìn ìgbà tí Omije Ojumi papòdà ó fi ara hàn wòlíì kan nínú ohun tí wòlíì ọ̀hún ti jáde síta láti sọ ohun tí Omije Ojumi sọ nítorí pé lẹ́yìn ìgbà tí Omije Ojumi kú tán ó náà ni ọkọ rẹ̀ sọ̀rọ̀ ohun tó mọ̀ nípa Omije Ojumi lẹ́yìn ìgbà tí awuye wá lórí social media àti káàkiri gbogbo ìgbóhùnsáfẹ́fẹ́ ó náà ni àwọn èèyàn sọ pé ká já mi lórí kíní ọ̀hún kan jẹ́ kí Omije Ojumi kó lọ sùn láyọ̀ ṣùgbọ́n ṣá o wòlíì tí Omije Ojumi farahàn ìyẹn wòlíì Susan Ìsádélé JP wọ́n ti wá jáde gbayagbaya láti sọ ohun tí wọ́n mọ̀ nípa Omije Ojumi pàápàá nígbà tí Omije Ojumi ń wojú Ọlọ́run fún ọmọ nígbà tó rí ọmọ bí tán àti ń tọ́jú rẹ̀ rí nílé ọ̀dọ̀ ọkọ rẹ̀ nígbà tọkọ rẹ̀ wà nílùú òyìnbó àti gbogbo ntọ́kọ ẹ̀ fojú ẹ̀ rí àti ntọ́ náà padà ṣe gbogbo ẹ̀ṣẹ̀ tó dá pátápátá níbi tó jẹ̀bi ó náà ni Omije Ojumi ro gbogbo ẹjọ́ ọ̀hún nínú ẹ̀mí fún màmá wòlíì yìí màmá wòlíì ọ̀hún ti wá jáde láti tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ níbi tí Omije Ojumi kù sí àti níbi tí Omije Ojumi ti yẹ nípa ohun tí ọkọ rẹ̀ ṣe àti nípa ohun tí òun náà ṣe èyí tó ṣe ní kọ̀kọ̀ àti èyí tó ṣe ní gbangba ó ti wá tú àwọn àṣírí ọ̀hún fún màmá yìí nínú èyí tó ti sọ fún wòlíì Susan pé kó sọ gbogbo kinní ọ̀hún fáyé fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ ohun tí wọ́n mọ̀ nípa Omije Ojumi àtàwọn tí wọ́n ń sọ ohun tí wọ́n mọ̀ nípa ẹ̀ Omije Ojumi ti wá fi kinní ọ̀hún màmá wòlíì yìí níbi tí màmá wòlíì ọ̀hún ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ohun tí Omije Ojumi sọ fún wọn àti ohun tó ṣẹlẹ̀ sí Omije Ojumi kó tó di pé àìsàn tó ṣe ó gba ẹ̀mí rẹ̀ màmá yìí máa sọ̀rọ̀ tó pọ̀ ṣùgbọ́n ṣá o n ó fi fọ́nrán ọ̀hún hàn wá níbi tí ẹ ti farabalẹ̀ gbọ́ kinní ọ̀hún ẹ jọ̀ọ́ ẹ já ṣíà kinní ọ̀hún kó dọ̀dọ̀ gbogbo àwọn tí wọ́n ti gbọ́ ntọ́kọ̀ Omije Ojumi sọ torí pé etí tó bá gbọ́ àlọ́ dandan ni kétí ọ̀hún ó gbábọ̀ tí lóòótọ́ ni pé gbogbo tí ọkọ Omije Ojumi ń sọ bẹ́ẹ̀ lórí àti pẹ̀lú pé ṣé n tó Omije Ojumi padà fi hàn màmá yìí ṣé bẹ́ẹ̀ lórí ẹ wo ẹ ṣáàjà farabalẹ̀ ká gbọ́ kinní ọ̀hún. ọwọ́ ajẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn wò wá abẹ́jú lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ torí bí kinní ọ̀hún bá ṣe ń jábọ́ bí àpò ìyèrè àwa ò ní jẹ́ kẹ́tì yín ó di sí o tọ̀ wá má gbàgbé láti ti aago pélébé kan tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ṣíà ẹ̀ sí gbogbo gúrùpù pátápátá lórí social media. mo rú mi lójú nígbà tó gbọ́fà yìí kò pé ẹnìkankan wá àwa ọ̀nà níbo ló wà gbogbo èèyàn lábẹ́rẹ́ níbo ló wà wọn jẹ́ kárí Bùnmi ó ní mọ́mì mi ẹ gbàdúrà fún mi ọkọ àbádọ́ mi sí Nàìjíríà ẹ gbà mí orúkọ Jésù tí mo ṣe mo ní ọmọ méjì ló fà lọ́wọ́ yìí ọkùnrin kan obìnrin kan ni mo wò lọ́wọ́ yìí gbogbo ẹ̀yin ọkàn tẹ́ wò mí lórílẹ̀‐èdè àgbáyé Olúwa rán mi síta bíi wòlíì Ọlọ́run mo sì rí ìran tó lágbára nípa Bùnmi fúnra rẹ̀ yọjú sí mi ó sọ fún mi wípé mọ́mì ẹ sọ̀rọ̀ ni mo travel ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ mo wá yanu bílẹ̀rẹ̀ kí ló fẹ́ kí n sọ ó ló yé mi kó dẹ̀ yé mi lóòótọ́ torí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ayé Bùnmi má ṣọ́ bá ṣe pàdé bí mo ṣe jẹ́ ẹni tó ń gbàdúrà fún tí mo sì jẹ́ mẹ́ńtọ̀ rẹ̀ bí mi ṣe jẹ́ mẹ́ńtọ̀ rẹ̀ èmi náà ní mẹ́ńtọ̀ àwọn méjì kan ní máa tọrọ àforíjì torí mi ì bá wọn sọ kódà mi ì tí ì rí wọn lọ́dún yìí mi ì bá wọn sọ wípé program mi máa wáyé torí pé mo kàn silence ṣùgbọ́n gbà tó yọjú sí mi tí mo rí ìran láti ẹ̀rù bà mí máa sọ bí mo ṣe ríran yẹn náà ẹ̀rù bà mí tó fi parí ọ̀rọ̀ ní mọ́mì ẹ sọ̀rọ̀ o mọ́mì ò yé yín o ó dẹ̀ yé mi lóòótọ́ gbàrà tí Bùnmi bẹ̀rẹ̀ sí ní wá nẹ́tíwọ̀kì ká ó wá nẹ́tíwọ̀kì dé orí òkè bàbá àbíyè ẹ̀dẹ̀ ibẹ̀ ni mo ti mọ̀
nígbà tó ń wá network ìgbà ni mo mọ̀ mí mọ̀ nígbà tó dìde tán kó tó dìde rárá ni mo ti mọ̀ ó fìfẹ́ hàn sí mi mo fìfẹ́ hàn sí gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ mami ló máa ń pè mí nígbà yẹ ó fún mi ní ọ̀wọ̀ títí gbogbo wa wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ orí òkè bàbá àbíyè a fi bàbá ṣe bàbá a fi ìyá àkàndé àti bàbá àkàndé a fi wọ́n ṣe ìyá àti bàbá Bùnmi jẹ́ ọmọ fún wọn wọ́n fẹ́ràn ẹ̀ ó dé lẹ́yìn tiwa ni wọ́n fẹ́ràn gbogbo wa bákan náà nínú ìrìn àjò yìí adẹ̀jọ́ ń lọ Bùnmi Omije wá dé Olúwa dẹ̀ gbà á lórí òkè bàbá àbíyè ó bá mi sọ̀rọ̀ tó pọ̀ n ló fi sọ fún mi nínú ìran ní òru ìjẹrin wípé ó yé mi o mo dẹ̀ sọ ní church mo ní mo rí Omije ojú mi nínú ìran ó sọ fún mi pé mọ́mí ẹ sọ̀rọ̀ n ló kọ́ mo dẹ̀ ti ń gbàdúrà láti last week yẹn náà pé Olúwa ràn mí lọ́wọ́ mi ò fẹ́ sí ohunkóhun sọ tí Olúwa tó bá sọ fún mi pé kí n sọ̀rọ̀ tí Olúwa bá gbà mí láyè láti sọ èyí kò sí nǹkan tẹ́nì fẹ́ gbé fún mi torí mi ò gbowó lórí Facebook mi ò gba TikTok ẹ̀kọ́ kan tó Olúwa bá ti rán mi màá jáde màá bẹ̀ kúrò mẹ́. ṣùgbọ́n ohun kan ni mo rí dìmú lára bàbá wa Timothy Àkàndé tó bá ń bá ẹ sọ̀rọ̀ mọ́ fi ṣeré o kí n tó sọ ìran tí mo rí nípa ẹ̀ mò ń sọ ibi tá a ti pàdé kí gbogbo wa lè dákẹ́ ká mọ̀ wípé n tó ṣe Bùnmi kò sẹ́ni tí ò lè ṣe ẹ jẹ́ ká dákẹ́ ká mọ̀ wípé ó dé náà nìyẹn tó bá ti dé títí ẹ bá dé kí la fẹ́ wí títí èmi bá dé kí la fẹ́ wí gbogbo wa tẹ̀síwájú lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí gbogbo wa la sì lọ sókè ta ló fẹ́ la ẹdẹ kọjá tí ó sọ pé òun lọ sókè ẹ jẹ́ kó bọ́ síta kó wá wí àwọn bàbá eléyìí kọjá pé ó wá sí abẹ́ iṣẹ́ ìránṣẹ́ wọn wọ́n pè é sí kọ́nà wọn ní kó bọ́ pátá ẹ àwọn bàbá tí mo ti wà kàndé àwọn kọjá bẹ́ẹ̀ tí mo bá ní iná ń jó lórí omi ẹ sọ pé kí n kérú ẹ̀wà wòlíì lé mi látọ̀run dẹni ìsídà ó lè gbà ó dẹ̀ lè má gbà ntolúwa pè mí ìpè wòlíì láti ọ̀run kan tó bí mi ni ẹ ti gbọ́ àsọtẹ́lẹ̀ pé ẹ ó bí wòlíì àgbáyé kan nínú ìran yìí ó dẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gbogbo wa rìn ìrìn àjò yìí nínú iṣẹ́ Olúwa lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ bàbá wa èmi jáde ní conservation Ọlọ́run ló mú èmi àti bàbá Timothy Àkàndé pàdé àti ìyàwó wọn a pàdé nínú ìfẹ́ Ọlọ́run ó wu Ọlọ́run kájọ ṣe pọ̀ kì í ṣe ẹnikẹ́ni ló mú wa mọ́ra ọ̀run fà wá pọ̀ ó sì fà wá pọ̀ mo fi wọ́n ṣe bàbá bí ẹ̀gbọ́n bí bàbá bí ìyá ẹni tó bá fi ọjọ́ kan ju ẹ lọ respect ẹ kò lè ga nínú ìpè pàdátà pàdé mo ń gbàdúrà lọ mo point bí tí mo ti máa ń gbàdúrà lórí òkè ẹ̀dẹ́wà bẹ́ẹ̀ lónìí kò kó sẹ́mọ̀ pákàtà òsì èèyàn ní òkú nítorí wá sí gbé kalẹ̀ kò ní kú o mo wá ń gbàdúrà lọ́wọ́ ní ọdún náà kó tó má rí Bùnmi wá dé ó so mọ́ mi lọ́rùn bó ṣe máa ń so mọ́ mi náà láti dé wá rẹ̀ yóò so mọ́mì mi ẹ gbàdúrà fún mi mo bẹ̀rẹ̀ sí gbàdúrà fún ó ní mọ́mì mi ẹ gbàdúrà fún mi ọkọ àbádọ́ mi sí Nàìjíríà ẹ gbà mí orúkọ Jésù tí mo ṣe mo ní ọmọ méjì ló fà lọ́wọ́ yìí ọkùnrin kan obìnrin kan ni mo wò lọ́wọ́ ẹ̀ mo ní Bùnmi ṣùgbọ́n ẹni tó ń gbàdúrà yìí pé ó àbádọ́ rẹ yìí ò bá jẹ́ kó máa lọ ń lo ẹ̀ Bùnmi ti wà ní kóòtọ́ báyìí mo ní torí pé ìwọ ló onífẹ́ ọkùnrin gan o mo ní ṣùgbọ́n mi ò rí ìfẹ́ rẹ ní ọkàn rẹ o ìfẹ́ tí wọ́n ní yìí wúwo o mo lé mi ò rí ìfẹ́ rẹ lọ́kàn rẹ o àwọn onímọ̀ mi ẹ̀sìn dé mo lóò ní sẹ̀sìn mo ló máa wá ó sì máa fẹ́ lórí òkè bàbá àbíyẹ ni mo ti sọ mẹ́sẹ̀jì yẹn fún ó ti dòrè ọ̀run lónìí ó fẹ́ràn mi tó fi kú ni nígbà àtìgbà tó ti kú gbogbo tí mò ń ṣe mo fagidi ṣe nítorí tí máa ti pàdé tí máa dìlì ti fọ́tò ẹ̀ gbogbo bí tó ti bá mi sọ̀rọ̀ tí máa ẹ̀rí pà nínú fóònù yìí ó máa bí mo bá ṣàdúrà fún máa ṣàdúrà fún mi always animal mi máa ní Bùnmi ṣe báyìí níbi tá a ti pàdé bàbá tó jẹ́ bàbá sí wa máa ń bá wa sọ òótọ́ ọ̀rọ̀ fẹ́ni tó bá fẹ́ gbọ́ torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ máa sọ àwọn wòlíì tán wà lẹ́gbẹ̀ẹ́ ṣé wọn gbàdúrà ni agbàdúrà fún Bùnmi ọ̀fà nówe ló bá agbàdúrà fún ẹ̀rí wà ń bí ẹ̀rí ó bá mi sọ̀rọ̀ títí wọnú oṣù keje oṣù kẹjọ la sọ̀rọ̀ mọ́ tí mo bẹ̀rẹ̀ sí tẹ̀sẹ̀ tó ń rẹ ògòkè mọ́ pé Bùnmi kí ló dé bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ tó wá yẹ kó sọ fún mi lójú ayé ló sọ fún mi nínú ìran yìí màá dẹ̀ sọ nínú fídíò yìí gbogbo ọgbọ́n tó bá mi wo fídíò yìí tó bá kò ní kọ̀ lákì takò ayé ó mú ọ níbi tí takò ayé ó ti mú ọ tọmọtọmọ ò ní lọ síbẹ̀ ní orúkọ Jésù ò ní lọ síbẹ̀ mo sọ̀rọ̀ bí wòlíì aláṣẹ jáde sí gbogbo ẹ̀yin létẹ́ share program yìí tẹ́ẹ̀sì sàmì àdúrà tẹ́ẹ̀sì fi kọ́gbọ́n tẹ́ẹ̀sì bá àwọn ọmọ yín sọ̀rọ̀ ẹ̀ ní jésù fìkà ènìyàn gbogbo wa la gbàdúrà fún Bùnmi o bàbá Timothy Àkàndé wọ́n sọ òtítọ́ ọ̀rọ̀ wọ́n gbàdúrà fún Bùnmi wọ́n mẹ́ntò ẹ̀ bí ààyè kan wọ́n dẹ̀ bá sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa ti marital life ẹ̀ jẹ́lẹ̀ wọ́n wípé nígbà tó karapọ̀ mọ́ ọkọ ẹ̀ tó bí ọmọ àkọ́kọ́ àṣekúmọ ẹ̀ lórí òkè ẹ̀dẹ̀ bí ẹni pé àkọ́bí bàbá àbíyè ṣe ìkómọ ni bí ẹni pé àkọ́bí bàbá wa Timothy Àkàndé bí ẹni pọ́n ṣe ìkómọ tó fẹ́ pé ó fẹ́ di kíní gan sáà pé ayọ̀ ti pọ̀ jù màmá Àkàndé gba ọmọ yẹn báyìí
tí wọ́n gbé sókè báyìí tínú wọn dùn lọ́jọ́ tí Bùnmi gbé Jọmí lójú wọ orí òkè dẹ̀ a súre fún bí àgbà àwọn bàbá tó tún fẹ́ràn wá súre fún bí àgbà àwọn bàbá tí tá ń kọ́gbọ́n lára wọn wọ́n súre fún ọkàn wa bàjẹ́ nígbà tó gba ìgbà tó gbà pé kí ló dé tí wọ́n lè fi ṣẹlẹ̀ ní oṣù kẹjọ oṣù kẹta Bùnmi wá sọ́dọ̀ mi ó ṣeré fún mi kò gbowó mi ò kí ń pè wọ́n pé tó bá ṣe kán súnmọ́ra mi kì í pè torí mo mọ̀ pé ó máa wá kò ní wá gbowó àwọn onílù ẹ̀ ò dẹ̀ gba owó wọ́n á tẹ̀lé wá lùlù wá gbowó màá ní Bùnmi á ní mọ́mì mi ẹ̀ pè mí mọ́mì mi ẹ̀ pè mí màá ní sàjẹ́ máa pray fún ẹ tó bá fẹ́ ṣe késẹ̀tì kan á ní mọ́mì ẹ̀ pray fún mi mọ́mì ẹ̀ pray fún mi mo fẹ́ gbé késẹ̀tì báyìí jáde ìyẹn tiẹ̀ ti lọ ó wá pè mí lóṣù kẹrin lẹ́yìn tó kúrò lọ́dọ̀ mi ó ní mọ́mì mi mo fẹ́ mú ọmọ yín wá sọ́dọ̀ yín ẹ̀rí wà ń bí o mo fẹ́ mú ọmọ yín wá sọ́dọ̀ yín ó ní jọ mí lójú ó ní the way tó fi ń grow ó ló ga lára mi o ó ní tí mo bá rí ọmọ tó ṣẹ̀lẹ̀ ní 12 years ó ní tí mo bá rí ó lẹ́rù àbá mi ó ní tó bá ti gbọ́ludé ó ní mo fẹ́ mú wá sọ́dọ̀ yín ó ní látọjọ́ tí mo ti gbé kúrò lórí òkè ẹdẹ ó ní mi ò tí ì gbé lọ padà ó ní ẹ̀yin lẹ lè tẹ̀lé mi bàbá orí òkè ẹdẹ ò bá Bùnmi jà o wọn bínú sí wọn máa ń súre fún always ìyá àkàdé máa ń súre fún always ṣùgbọ́n ó ní mo mọ̀ lọ́kàrà mi pé nǹkan ṣe fún mi lórí ọ̀rọ̀ jọ mí lójú mi ì tí ì padà lọ ó ní mo fẹ́ mú wá ó lọ́mọ àti ga jù mí lọ mọ́ mi ó lẹ́rù ń bà mí mo ní má bẹ̀rù mo ní ká máa kí bá bẹ́ẹ̀ kiri o má jẹ́ wọn bẹ́ẹ̀ fún un lóyún bí mo ṣe sọ exactly ìjọ náà ó bá mi sọ̀rọ̀ láàrin 3 hours lórí fóònù ẹ̀ yẹn ní April ó wá ní tó bá ti gbọ́ ọlùdé òun bọ́ bó sì ṣe ń pè mí tán mo ní ẹlẹ́rìí ó máa ń sọ̀rọ̀ kí n lẹ́lẹ́rìí mo wá pe àkọ́bí bàbá mi Timothy Akande mo wá ní ọmọlára àbúrò mi ní ó bà mí àjọ ṣiṣẹ́ kan o mo ní Bùnmi ṣẹ̀ṣẹ̀ pè mí tán ni o mo ní ó sọ fún mi wípé òun bọ̀ lọ́dọ̀ mi ó dẹ̀ mú jọ mí lójú bọ̀ mo ní sọ̀mọ̀ pé kò tí ì mú gorí òkè látijọ́ tó ti gbé jáde kò tí ì mú gorí òkè mo ní ó lòun mú bọ̀ tó bá ti mú débàdàn báyìí máa ti pè é kó pàdé mi lọ́dọ̀ dádì o kó pàdé mi lọ́dọ̀ dádì o nítorí wípé òun náà mọ̀ pé òun ò ṣe dáadáa ẹ̀yin àyànfi ọmọ Ọlọ́run àgbà ò ní gé orí ẹ̀fọ́ ọmọdé o ohun tí àgbà ní ni kágbà fi ẹnu bá ọmọdé sọ̀rọ̀ kí ọmọdé yẹn sì gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wò mí lórí ìkànnì lẹ́nìí tẹ́ tún wò mí nígbà tí mo bá ṣe tán ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ló ní bàwí nínú ìrìn àjò ẹni tẹ́ ń bẹ̀rù nínú iṣẹ́ tẹ́ bá yọná lẹ́nu ẹni bàbá tó dáa ẹni ìyá tó dáa ẹ má fi kà ṣọ̀rẹ́ o ẹ má fi kà ṣe bàbá o ní orúkọ Jésù ẹ ní farapa o ẹ ní jì sọfín ayé ọmọ yín ò ní jì sọfín ayé mo dẹ̀ tó pé wòlíì kan mo pe màmá adé jù bẹ́ẹ̀ torí mo máa ń lẹ́lẹ́rìí Bùnmi wá sọ fún mi wá ní Bùnmi mi ìfẹ́ kó bá ẹnikẹ́ni jà mo ní tó bá ti dórí òkè máa ṣe bó ti ń ṣe mo sọ ma pé bàbá láìkẹ́ mọ̀mọ́ fẹ́ràn ẹ mo ní wọ́n fẹ́ràn ẹ bí ọmọ mo ní wò máa ṣe sí ọ lórí jọ mí lójú ó dàbí ẹni pé àwọn náà bí àkọ́bí wọn ló bímọ mo láti ilẹ̀ èdè London wọ́n tún torí ẹ̀ wá sí London mo ní sọ mọ̀ mo ní máa ṣe jẹ́jẹ́ mo ní sì gé e sára ní gbogbo ibi tó bá fẹ́ dé mo ní torí pé ibi tó ń lọ jìnnà Bùnmi mo ní ibi tó ń lọ jìnnà mo ní ọ̀run abámi mọ́ pa ẹ́ mọ́ o mo ní kò sí agbára tá a lè ní ta lè kókó ojókòó síbì kan mo ní torí pé àfẹ́ kí ògo rẹ̀ ó wọlẹ̀ mo ní àfẹ́ kó o máa tó pọ̀ sí bí mo ṣe bá sọ́nà mo bá sọ lọ́jọ́ tó wá bá mi lórí òkè gbogbo ẹ̀yin tẹ́ wò mí ní platform yìí lónìí ẹ̀ ní kó síta kó ayé ẹ̀gún ayé ò ní gún yín gbogbo ẹ̀yin bàbá tí Bùnmi lọ lára yín ẹ̀yin ìyá tí Bùnmi lọ lára yín ní orúkọ Olúwa ikú ò ní gbọmọ sọnù lọ́wọ́ yín ọmọ ẹ̀mí yín ni Bùnmi ó ti lọ ó ti fi kú sàgbà ọmọ ẹ̀mí tèmi ni Bùnmi torí mo jùlọ tó pọ̀ ó dẹ̀ máa ń fún mi lọ́wọ́ mi ọmọ ẹ̀mí tèmi náà ni Bùnmi ní orúkọ Jésù Ọlọ́run á bá mi wo ọmọ rẹ̀ àwọn méjèèjì àtọkùnrin àti obìnrin tí mo rí nínú ìran lórí òkè ẹdẹ mo ní okó o mú obìnrin lọ́wọ́ ọ̀tún o mú ọkùnrin lọ́wọ́ òsì mo ní Olúwabùnmi mo rí ọmọ méjì lọ́wọ́ ẹ̀ mo ló wá lè bí sí o mo ní mo rí tó kó wọn báyìí ó ní mọ́mì ṣe lóòótọ́ mi ò máa lóyún nígbà kọ́kọ́ mi tó lọ mo ní nọ̀nọ̀nọ̀nọ̀nọ̀ ó ní mo rò kó ti àbádọ́n mi ni mo ló máa lóyún ó sì máa bímọ Olúwa dẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n rú mi lójú nígbà tó gbọ́fà yìí kò pé ẹnì kankan wá àwa ọ̀nà níbo ló wà gbogbo èèyàn lábèrè níbo ló wà wọn ò jẹ́ kárí Bùnmi bàbá love of Christ pè mí pé ìyá Susan níbo lẹ́wà wọ́n gbé Bùnmi sórí platform sórí kinní àwọn rí ẹnì kan máa gbé bọ̀ nígbàdé jẹ́ ká gbé lọ sórí òkè mo ní mo pé kò dáhùn mo ní Amẹ́ríkà ló ti bá mi Canada ló ti bá mi sọ̀rọ̀ nígbà tí mo wọ Amẹ́ríkà mi ì rí kọ́ rẹ̀ mọ́ ibẹ̀ ni mo ti ń tẹ̀sí ẹ̀ Bùnmi mo bọ́ gba eré Bùnmi mo gbọ́ ẹ̀ gba eré ó fẹ́ sọ̀rọ̀ ó wà ń bí mo tún wá ń reply rẹ̀ Bùnmi mi ìgbọ́ nǹkan tó ń sọ ó wá sọ fún mi lójú ran bí mo ṣe rí ìran yẹn lè ká tó bẹ̀rẹ̀ àdúrà mo kàn rí àjọ wa sitting room kan ó wá dàbí sitting room mi lórí òkè mo bá ní mo ní àbúrò mi báwo ni kí ni mo lè wo dẹ̀ ní láti ẹjọ́ ó ní mo travel ní màámi ó ní mo travel ní ó fa big bag méjì dání ní box ńlá méjì ló fà dání ó wá ń wọ́ box yẹn wá ní ó ní mọ́mì yẹn mọ́ fọkẹ́sì ẹ̀ lè bẹ̀rù lọ́wọ́ mo ní ẹrù tó fa ikọ́ ó ní nọ̀nọ̀nọ̀nọ̀ ó ní ẹ má bá mi gbé ó ní mọ́mì mi ó ní mo travel ní gbogbo ìgbà tí mo ń pè yín yẹn ní kí n tó wá solution sí tó ń ṣe mí ó ní torí pé nínú oṣù kẹfà ló ti mọ̀ pé no way ó nínú oṣù kẹfà ní kí yẹn ti ṣe mí ó ní mo wá ti mọ̀ pé no way ni o mo ní Bùnmi ìwọ náà ló kọ́ ni pé gbogbo ìjọba no way Olúwa fàyà lẹ́pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó nígbà tó wá mọ̀ pé no way wáì tó fi pè mí ó ní mo
lo àdúrà gbogbo oògùn ni mo lò ó ní bẹ́ẹ̀ tí tó ń ṣe mí yẹn ó lóun rí pé kò fẹ́ gbọ́ òun dẹ̀ ti mọ̀ pé no way ni ó ní sóun ti wá ń di gbogbo ẹrù òun dẹ̀ ń ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan ó ní mi ò jẹ́ kí n ráyè gbé fóònù yín ó ní ṣùgbọ́n ẹrù tí mo gbé lọ́wọ́ ẹ̀ ó ní mo fẹ́ dì fún Jọmí lójú àti àbúrò rẹ̀ ó ní mo fẹ́ nítorí pé mo tún padà travel mo wá sọ fún un mo ní òní lọ mo ní travel bó lọ lọ mo ní travel bó lọ tó lọ láti jẹ́ tó jẹ́ kárìíra ó ní mọ́mi ó ní no way ó ní màá lọ bí tí mo lọ yìí ó ní ẹrù ni mo kàn sáré pé kẹ́ bá mi kó fún wọn lójú ẹsẹ̀ ní fóònù ẹ̀ bá ń dún nínú ìran yẹn bí fóònù ẹ̀ ti ń dún ó ní mọ́mi Jọmí lójú yín náà ló ń pè é òun náà ló ń pè é ó ní ẹ jẹ́ kí n rìsífù kọ́ rẹ̀ kó sì bọ́ sẹ́gbẹ́ kan wọ́n ní kí ló ń sọ tó lè sọ lójú wa sọ gbogbo ẹ̀ lójú wa kárí ó ní mọ́mì mi ẹ jẹ́ ń lọ rìsífù kọ́ ìyá àtúmọ̀ ríra ó ní àtúmọ̀ ó ní màá kàn dédé máa kàn sí yín ni ó ní ṣùgbọ́n ń tẹ́ ẹ mọ̀ ẹ sọ ní ẹ̀yin àyànfi ọmọ Ọlọ́run mo fi Kristi bẹ̀yìn lórí ikú Bùnmi yẹ ẹ jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe fẹ́ ni tí Ọlọ́run ò bá fẹ́ bí a ṣe gbàdúrà fún Bùnmi tó Bùnmi ò lè kú màmá kàdé pé màmá ní Susan ṣe àbúrò rẹ̀ ń pè ẹ́ mo ní gbogbo láti inú oṣù kẹjọ ni mi ò ti rí kọ rẹ̀ mo ní plane méjì ni mo bá gbà lẹ́kọ̀ọ́ mo ní nígbà tí mi ò rí ni mo gbà fún bọ́ṣẹ́ adé wà pé kó lọ bá mi ṣeré níbẹ̀ mo ní torí pé Amẹ́ríkà ni mo wà mo ní mo dẹ̀ ń bá sọ̀rọ̀ mo ló bá mi sọ̀rọ̀ ó kí mi bí mo ṣe ń dé Canada ó ní màámi ẹ kú rí o I celebrate grace n ta àjọsọ láti ni ó wá bá mi sọ̀rọ̀ nínú ìran ṣùgbọ́n mo fẹ́ wú láti egbò kí gbogbo ẹ̀yẹ tẹ ẹ dákẹ́ ẹ jẹ́ ká dákẹ́ ẹ jẹ́ fọkàn tó ń pariwo lẹ̀ ẹ jẹ́ fàwọn ẹbí tó ẹ jẹ́ fi gbogbo èèyàn tí ń pariwo lẹ̀ ẹ gbà wípé Bùnmi ti dirú rẹ̀ tán ọ̀run pé ó dẹ̀ lọ ẹni tó tààyàn lọ́fà kó máa retí ọfà o wọ́n torí pé ẹ ń bá torí nípa ìdà pani nípa ìdà náà lápá ní gbogbo ibi tí Bùnmi rìn sí ni a ti gbàdúrà ọ̀rẹ́ rẹ̀ kan wá mi wá sí church ó ní mọ́mí àrí sista Bùnmi pé sẹ́ẹ̀ ń rí i pé mo ní kò gbé kọ́ mi ó wá fún mi lésì lójú oorun ẹ jẹ́ àṣàyé jẹ́jẹ́ 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 bá a pẹ́ láyé ikú lòpin gbogbo bá a sì pẹ́ ikú lòpin gbogbo àtòkú àgbà àti tọmọdé ní bẹ níwájú ìtì Olódùmarè wòlíì lèmi ẹ̀mí Olúwa Jèhófà ń bẹ lára mi torí pé a ti fi àmì òróró yàn mí Olúwa ló yàn mí tí kú bá dé bá ikú Ọlọ́run ni èèyàn nípa mi lórúkọ Ọlọ́run àwọn ogun torí mi ò pààyàn nígbà tán wá sọ pé Bùnmi lọ sílé ọlágbá ó lọ sílé aláwò Bùnmi tó pé by the time tó bá pé orí ẹkú lọmọbìnrin yẹn máa wà àwọn tí mo mọ̀ nígbà ẹni mo sọ yìí ìgbà tẹ́ bá dirú ògo tán ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ìsàmì àdúrà yìí gbogbo ẹ̀yin wòlíì tẹ́ ti pé sórí platform yìí ẹ̀yin abiyamọ tẹ́ ń bẹ níbí lónìí mo mọ Bùnmi mo dẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ kò sí tí wọ́n lè pè é kò sí nǹkan tán lè pè é ṣùgbọ́n gbogbo ìgbà tí ẹ̀mí mo ń drive jọ́ kan lọ́wọ́ Olúwa ní pé àbúrò rẹ̀ mo bá park mo ní Olúwa Bùnmi mi bó ṣe máa ń pè náà báwo ni ó ní mọ́mí ọkàn mi bàjẹ́ ó ní inú mi dàrú ó ní mi ò láyọ̀ ó ní ẹ gbàdúrà fún mi mo bẹ̀rẹ̀ sí súre fún ó ní ṣé bó ṣe ṣe yín rèé mo ló ṣàwa náà bẹ́ẹ̀ mo ní gba ẹ̀mí àgbà gbàgbára ẹ̀mí mímọ́ mo ní tí ẹ̀mọ́ bá dénú ayé rẹ ó gbàgbé tọkùnrin fi ṣe ẹ̀yin ìka ọkùnrin ẹ jáwọ́ ẹ̀yin ìka obìnrin náà ẹ jáwọ́ bó ṣe ń bẹ nílìkì bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ń gbàjà Bùnmi Omije ní kí n sọ̀rọ̀ ohun tí mo mọ̀ nípa rẹ̀ ni wípé ó jẹ́ ẹnìkan tó máa ń bora ṣùgbọ́n máa ń bá mi sọ̀rọ̀ màá wá bá a sọ̀rọ̀ ọjọ́ tí mo ti mọ̀ pé kò níyà ni mo ti dì mọ́ra tí mo ti máa ń fún mọ́ra mo máa ń dì mọ́ra gan màá máa bẹ̀ wò ǹgbà mi ò lè má pè mí fóṣù kan màá ní Bùnmi kí ló ṣe é màá ní kí ló ṣe é tó pè mí animọ́ mi ọjọ́ tí mo wá ń wí ó bẹ̀rẹ̀ sí ké ó bẹ̀rẹ̀ sí sun ẹkún Olúwa mi mọ́ ké mọ́ gba ẹ̀mí àgbà Ọlọ́run á dúró tì ẹ́ o ò ní ìyá tó máa bẹ́ẹ̀ sọ o ò ní bàbá tó máa bẹ́ẹ̀ sọ ṣùgbọ́n mo dípò mọ̀mẹ́ ẹ̀ mo súre fún ẹ ó làjà ó máa làjà ṣùgbọ́n gbogbo ìgbà tí mo bá ń bá sọ̀rọ̀ mo máa ń sọ fún ma ní Bùnmi kíyèsára o gbogbo tó ń dánkọ́ ni wúrà mà ní kíyèsára Ọlọ́run tó bá wà láti wá já tá a fi débi tá a dé akán ìwo ni ò sí lọ́wọ́ ọkùnrin tó lè fi ta ẹ́ wo obìnrin tó ń wò mí akán ìwo akẹ́kẹ́ ìwo ni ò sí lọ́wọ́ obìnrin tó lè fi ta ẹ́ a dá obìnrin tó dáa a dá ọkùnrin tó dáa a dá obìnrin tó korò a dá ọkùnrin ìbànújẹ́ gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí bó tó lórí ẹ̀mí sọ́mọ̀ pé mo kọrin rí mo sì kọ́dì sí Ọlọ́run ò fààyè gbà mí kán máa fowó mọ́ mi lórí orí tí mo gbé wà yí yàtọ̀ mi ò fi gba play ta mọ́ ló fi jẹ́ pé church ni màá ti kọrin mi church ti máa lọ minister lórí ẹ̀ máa kọrin àbẹ́ ìjáde kúrò mẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ bá mi share ikú gbóná ò ní pọ̀ mọ́ yín kì í ṣe pé kẹ́sí àtòrí kẹ́mi ò ní nǹkan kan tí mo fẹ́ gbà lórí social media ṣùgbọ́n Olúwa máa ń rán èmi jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan fún un tó bá nítumọ̀ mo wá bá sọ̀rọ̀ lọ́jọ́ yẹn ó ní mọ́mì ó ní mi ò ní ìgbádùn ilé ọkọ ó lẹ́ẹ̀dẹ̀ sọ fún mi o mo ní tí mo rí níjọ́ kìíní àná tí ìfẹ́ bá ti rúbo àlọ́kọ lójú tí ọkàn obìnrin ti gbọgbẹ́ tọ́kàn obìnrin ti gbọgbẹ́ kó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin náà tẹ́sẹ̀sẹ̀ fẹ́ márì tó o bá ti rí pọ́kùnrin tí ò nífẹ̀ẹ́ rẹ̀ yẹra ń bẹ̀ ibi tí mo ń já sí rèé o ṣé kú Bùnmi wá já sáyọ̀ fọkọ ẹni so já sásìkò tó lè máa ka bòròbòrò
kò mọ̀ pé ògo ti sọnù só lè rí rúbọ mi fẹ́ mọ́ ni ògo ti sọnù sà Mr. Adéoyè ògo sọnù ẹ ti sogónà ẹ̀ẹ́dẹ̀ mọ́ra mọ́ ẹ̀ẹ́dẹ̀ sọ àṣeyọrí òkèènù ẹ̀ẹ́dẹ̀ mọ́ra mọ́ tí ayé bá hẹ́ẹ̀lì yín ó yẹ kẹ́ bú sẹ́kún ni tí wọ́n bá ṣe kúdùsí fún yẹn bú sẹ́kún ẹ káwọ́lé rí kẹ́ pé nǹkan ṣe yín ẹ ti jògo ògo àgbáyé ni Olúwabùnmi ẹ sọnù níbi tó ti ń kan àwa tá kì í ṣe bí ẹ lára ìwọ tó wá bàṣọ torí òwò ẹ òwò à ń skátà gbogbo òun sọ ṣọkọṣọkọ ìdí yàtọ̀ fún dì í àwọn ìdí ògo wà tó bá bólógodò wò pọ̀ ọmọ inú ẹ̀ ọ́ dẹ̀ máa lógo lọ o mọ̀ pé gòtà gbèsè ẹ̀yìn kùlé rẹ lówó yìí yà lólìkà yà sádàlímà ayíká fún mọ̀ṣídà ẹgbẹ́ gbogbo wá dákẹ́ ẹ fọkọ rẹ lẹ́jọ́ máa ṣeré mọ́dé ó máa sunkún ẹ̀ tó bá yá ó máa ké tó bá yá àwọn bàbá táwọn farasí wọ́n máa ń sọ fún wa bẹ́ẹ̀ ni ayé wo la gbérí nígbà tí crisis tèmi dé àwọn bàbá kan dé dúró tì mí àwọn ò kì í fẹ́ ká kún àfẹ́ kó o lọ fọkọ̀ tó o bá gbádé wáyé o mọ̀ pàdé orí ẹ̀ ò ní fẹ́ kó o tẹríba fọkọ̀ ó rà ó fara mọ́ ni ó ṣe díẹ̀díẹ̀ ló fi jẹ́ pé gbogbo wòlíì aláṣẹ lóbìnrin wọn kì í lọ́kọ ó wá para rẹ̀ mọ́ ó fi àṣẹyẹn sábẹ́ àtẹ́lẹsẹ̀ ọkọ ẹ̀ ó fi sùúrù ṣe é tí ó bá gùn wá bí ọba tí ó bá gùn mí tí ẹ̀mí wòlíì bá gùn mí ojú tèmi ò kì í ṣe é wò mọ́ tó bá gùn mí ọkọ tó sùn tì mí lórí bẹ́ẹ̀dì á máa súnra kì á ní mo rí ẹbí kìnnìún mi ò lè súnmọ́ ẹ ṣé o mọ̀ pé àwọn tó ń lò wá máa ń sọ wá di kìnnìún ni á máa ń sọ wá dájà àbíbolúgi ni tí ògo yẹn bá ti dé tí ò bá fi sùúrù ṣe àti lọ́kọ nílé máa le ó máa le ṣàpàtà ń change ni wọ́n ìtìbí tí mo ti sàsọtẹ́lẹ̀ ọjọ́ náà ó wà lórí àpáta yẹn tí mo jókòó tí mo gbàdúrà ó so mọ́ mi lọ́rùn mo ní iná fẹ́ ní jó nínú ẹ̀ ó sì jẹ́ kọkùnrin máa bá tiẹ̀ lọ ìyá sàjẹ́ ó dùn mí bù mí kú a máa jẹ́rìí sí pé mọ́mí sì sọ fún mi bẹ́ẹ̀ mo ní ṣùgbọ́n mo rí lọ́wọ́ ẹ̀ ẹ̀yin obìnrin ẹ̀ ní bímọ fún lórí burúkú ọkùnrin ẹ̀ ní bímọ fún ọ̀daràn ọkùnrin ẹ̀ ní bímọ fún kẹ́ni mọ́ni ọkùnrin ní orúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ gbogbo àwọn bá ti ṣílẹ̀yà ọ̀run á gbé àwọn ọmọ wa sókè àfọmọ ṣàánú ẹ ṣẹ́rò kó ṣe é bọ́ ni tí ọkọ bá jogun fún yàn ìmọ̀ fẹ́ gba ẹ̀mí ni tí ọkọ bá jẹ́ ogun fún yàn tó o bá wà lábẹ́ ẹsẹ̀ ìránṣẹ́ wòlíì tó jẹ́ wòlíì àtọ̀run àwọn wòlíì afẹnujẹ́ wa o àwọn wòlíì abracadabra tán lọ sí ọwọ́ wa o wọ́n máa náwó fake táwọn èèyàn máa ṣubú tó bá lọ bọ́ sábẹ́ irúṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ wà gbálẹ̀ tó o bá sábẹ́ sí abẹ́ ìkọ̀kọ̀ Olódùmarè wà ṣubú kò ní ṣe dìde mọ́ irú ẹ̀ ló ṣe bùnmi yìí ẹ̀yin aláṣẹ ẹ bójú wọlé ẹ bójú wà yíká ní sógo ọmọ tán lọ báyìí láìka lòdìrà sáfálínà yakobili jira usaida nina malo milita bi musinda sogo ọmọ jọdanu ẹ yẹra yín wò gbogbo ẹ̀yin ènìyàn tẹ jẹ́ ikọ̀ Ọlọ́run ẹ lọ tún pẹpẹ yín wò káàárọ̀ ọ̀run tó dé tí àárọ̀ ọ̀run bá dé tó bá wá tàṣírí pẹpẹ ẹ̀rù ó bà gbogbo ẹ̀yin tẹ́ ń sá gìrìgìrì ẹ̀rù máa bá gbogbo ẹ̀yin tẹ́ ń sá olóòótọ́ wòlíì ẹni fọ́lọ́wà sí ó lé ní tó bá sòótọ́ má lólórùn ni ẹ ṣùgbọ́n tó bá ti fà fín bọ́lẹ̀ tó rí màálù mọ́lẹ̀ tí gbogbo ẹ ṣe wìtìwìtì wọn aláṣẹ dé ìkàrà náà wà dé ẹni tí pa aláṣẹ ó bẹ lọ́run ẹni tí gbẹ̀mí aláṣẹ bẹ lọ́run ẹni tó láṣẹ lórí alágbára ayé gbogbo ń bẹ lọ́run ẹni tó lè mú wòlíì jìkìjìkìjìkì tí wòlíì ó sáré tí ò ní rẹ́ni gbà ó ń bẹ lọ́run ẹni tó lè yí àga mọ́ wòlíì dì ó ń bẹ lọ́run ẹ yẹra yín wò gbogbo ẹ̀yin onípẹpẹ gbígbóná mi ní kí n sọ̀rọ̀ ó jẹ́ bàmí jẹ́ ọkàn torí pé ara ògo mi ni bùnmi wà ìwọ náà tó ń jàjà kò ní tán à ń rẹ̀ yín ẹjọ́ kan bẹ́ẹ̀ ni lọ́kọ́ sílẹ̀ má jàjà kò ní tán mọ́ tó jẹ́ pé gbogbo ẹni tó bá ti bẹ́ ẹja àfi kó sẹ̀mí nù ṣé wọ́n ti gbàgbé Ọlọ́run gbogbo ẹni tó o bá ti bá ṣe máa fi kínira ó dé bá wòlíì sì ni ẹ́ olórin sì ni ẹ́ ó sì yára rẹ wò pé ọ̀gá wa ń bẹ níbì kan tó ń wá inú wa wò wá nú wò lọ́lọ́run ó ṣíwèé wò wá ó yẹ̀ wá wò ní ọjọ́ kan tó bá dé tó bá yọjú sí ẹ lójú wíńdò pé palẹ̀ ilé rẹ mọ́ ó ní jí lónìí kí ló ṣe lórí káyà sáìdà màmá kí ló fẹ́ ṣe dáàdì wa kí ló fẹ́ ṣe èèyàn ọmọdé nínú ìgbàgbọ́ kí ló fẹ́ ṣe èmi ò kàwé bẹ́ẹ̀ ti ká o èmi ò sì fi ṣúgà sẹ́nu mi ò lá oyin nínú ẹ̀mí òkùnkùn ṣùgbọ́n mo lá oyin ẹ̀mí mímọ́ ìlàláìka tàdàjìrà èlóbìsì tìlì jìrà Ọlọ́run ti gbé níga sí bẹ́ẹ̀ni kí mo sọ fún ọ bẹ́ẹ̀ ni mo kọ́ mo láti rọ́mọ ọba tó dẹrú rí láyé a sì ti rí ìwọ̀fà tó padà jọba mọ́mì mo láti rọ́mọ ọba tó dẹrú rí láyé a sì ti rí ìwọ̀fà tó padà jọba lórí akéte àìsàn tàbí wàhálà nínú ìdààmú ló wà tàbí ìṣòro má ṣe ronú mọ́ ọ̀rẹ́ Jésù tó fún wa sẹ́ẹ̀mọ́ dójú tì wá báyìí ẹ̀yin onígìrìgìrì ẹ yẹra yín wò nígbà tó bá dé bí ọba tí Ọlọ́run bá milẹ̀ bí aláṣẹ ẹ̀rù á bà gbogbo yín ní Nàìjíríà Olúwa ló ń bọ̀ wọn ò tí ì dé òun fẹ̀sí wọn bá pamọ́ sí abẹ́ ṣí àtìyàn ti jókòó torí bí ẹni tó súnmọ́ wọn náà ní ń bọ̀ wá tásìrí wọn lórí kìíní
ikú yín jọ̀gẹ̀dẹ̀ ikú yín rẹ́dì ṣé kó o mọ̀ pé tó dùn mọ́ ń pani ni ẹ yẹra yín wò ọlọ́run bẹ bí ìtàtijọ́ àwa là sin bàbá bí ìtàtijọ́ ó ní kí n sọ̀rọ̀ gbogbo ẹ̀yin bloggers ẹ dákẹ́ ẹ jẹ́ ká wo ìdájọ́ ọlọ́run ìdájọ́ ọlọ́run bọ̀ ẹni tó ti kú òrí wa mọ́ bẹ́ẹ̀ gbàdúrà kò rí mọ́ ẹrù ògo tó dì tó gbélé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ lórúkọ Jésù àwọn ọmọ yẹn á lè gbé àwọn ọmọ yẹn ó ràn àánú gbà àwọn ọmọ yẹn ó débi gíga jọmí lójú ọmọ kan àyàyà rẹ̀ ni mo bá gba play kan lọ́dún kan ní olódó bíi ó wá kọ orin ọmọ rẹ̀ ọkùnrin yẹn mo so mọ́yà tó fi kọrin tán mo ṣe gbé ni ọmọ yẹn ló tóbi nígbà kékeré yàgò àbáyé mo so bí mo ṣe gbé kọ́rùn nìyí bẹ́ẹ̀ ni lọ bí ọdún bíi mẹ́wàá báyìí mo gbé pósí dáa ní mọ́mí ẹgbọ́mọ yín mo tún ti fọ́kùnrin o tẹ̀tí lọ́kùnrin rẹ o ọkùnrin nìyí o mo ti gbélé mi lọ́wọ́ ìtàkùn wa gbé báyìí mo ní kí ló débùn mi ọmọ yìí tóbi yọmí lójú là ń kó tóbi eléyìí náà tún lágbára àwọn ọmọ yẹn lẹ́ẹ̀dì owó ẹ̀yin náà ò ní dúró jẹ sẹ́yìn like kábólì jìrà sáfálì ni ẹ ṣe o sẹ́mi kó náà dirù lọ́wọ́ báyìí inú ràn mí ó di ẹrù lọ́wọ́ ó di ẹrù ó kó Ghana must go ńlá méjì ó ń jọmí lójú àtàbẹ̀rẹ̀ mo fẹ́ kó fún ẹrù tó dìṣẹ́ jẹ́ kókó sí ó wá kó fún wọn nínú ràn lórúkọ Jésù àwọn ọmọ yẹn máa lò gbàlùdá lẹ́ni gbogbo owó tó ń wò mí náà kí èsàrà ta ló ń bá rìn ṣé n tó jẹ Ọlọ́run ó ṣe àwọn Yorùbá gan máa ń pòwe kan wọ́n ní tájọ́ jẹ èso ó ṣe ohun tí wòlíì ó jẹ Ọlọ́run ó ṣe ohun tó lórí ẹ̀mí ó ṣe Ọlọ́run ni ó ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń díyelé wọn tán fi ń fi yín bọlẹ̀ ẹ má díyelé wọn mọ́ ẹ kọrin níbi tó go wà ẹ kọrin níbi tí Jésù wà ẹ kọrin níbi tí ẹ̀mí mímọ́ ń gbé ẹ kọrin ní pẹpẹ tí ò gbóná ẹ kọrin ní pẹpẹ tó tutù tí ẹ ti ráàyè ló gbá yín ẹ yé fi mílíọ̀nù ẹ yé fi lé àwọn pẹpẹ Ọlọ́run àwọn òní fọ́lé ká tó pè yín gbogbo pàtàwà ń kọrin kàwé ìdíyelé yàn bẹ́ẹ̀ ni mo ti kọrin gba $100 rí mo kọrin gba 1,000 rí mo kọrin gba 5,000 nọ́mbà dẹ̀ ti fún mi mò ń lọ nìyẹn Ọlọ́run wá san fún mi ní ìdọ́pọ̀ gbogbo ẹ̀yin olórin ẹ̀mí tó jẹ́ pé ẹ̀ kì í fi prices lé àwọn ènìyàn tí Ọlọ́run fi ń ṣàánú yín ẹ máa tẹ̀síwájú o ẹ máa tẹ̀síwájú ẹ má wà wò bọ́ o mọ́tò ayé ni ó pé o ayé ni ó gbé bẹ́ẹ̀ ni ilé ayé ni ó gbé lọ́jọ́ kan mo sùn sí yàrá mi nílé mo wá wo ilé tí mo tún bẹ lóní Olúwa ní sọ lè sùn yàrá méjèèjì lẹ́ẹ̀kan náà gbogbo àwọn tí mo ti fún ọ lè sùn yàrá kó sùn yàrá tó fi ṣe lè sùn lẹ́ẹ̀kan náà tó o bá lọ tí mọ́tò ogójì bá tẹ̀lé ọ tí sàrẹ́yìn tẹ̀lé ọ so dínà mẹ́bí onímọ́tò kan ni ẹ̀yin òpònú ayírádà sí onímọ́tò ogójì tí ń kó lọ títì yẹn ó dínà mọ́ wo onímọ́tò kan tiẹ̀ bá a bá wa mọ́tò tó dàbí aeroplane tí mo bá gún tèmi tó dàbí mikra ẹsẹ̀ mẹ́rin lóní o mọ́tò ẹlẹ́sẹ̀ méjìlá tó ti wà títì ni ẹyẹ lé ayé òfo kí ẹyẹ fi yín bọlẹ̀ pẹ́pẹ́ ẹlòmíì àmọ́ káyé mọ́tò tó wà lágbàlá rẹ̀ ọmọ mi kan mọ́mí mi mọ́tò yín yìí ẹ ṣe yìí ẹ ṣe kí ni mo ní mo ṣiṣẹ́ Olúwa lọ tábàkà kí n tó fàtà kí n fi ṣe sọjí mo ní àlàáfíà ni torí pé n ti ń ṣiṣẹ́ àlàáfíà lára mi kò yé mi Ọlọ́run ni tógun bá gbóná lálẹ́ kó tó dàrọ́ àtútù Ọlọ́run gbọ́nú wò lọ́lọ́run jẹ́ kọ́ Ọlọ́run orínú rẹ̀ ìwọ wòlíì gbígbóná jí orínú rẹ̀ lórí láìka nígbà tí àṣírí ògo tí ó lo bùnmí dé tí ẹ̀wà ògo tí ó lò dé ọkọ rẹ̀ rí bẹ́ẹ̀ ni tó ń gbéraga bẹ́ẹ̀ bùnmí ò dẹ̀ ní gbéraga o bó ṣe ga tó nínú olórin àwọn 2 sí 3 ni mo respect tán máa ń fún àwa lọ́wọ́ mo respect wọn kì í ṣe àwọn kéékèèké kan tí wọ́n ṣe bẹ̀rẹ̀ tó yẹ pé wọ́n á wù ẹ̀ láàrin orí bíi kó owó ni ẹ jẹ́ kí èsàrà àwọn tó respect gan nílẹ̀ gbígbẹ́ ń yọ̀ yìí ṣé wòlíì ìṣẹ́gbé olórin ni wòlíì ìṣẹ́gbé olórin orin ni wọ́n ń kọ sẹ́mọ̀ pé mi náà kọrin rí mo kọrin mo kọ́lé mo kọrin mo lo mọ́tò mi ò sí inú olórin tí ò láàyè já nígbà tí mo kọrin pẹ̀gàn mi rẹ́ Olúwa yígbà mi kẹ́ gbogbo àgbáyé lọ́gbọ́ nígbà tí pè mí dẹ̀dẹ̀ tí àwọn ìyá pè mí pé àga ìdẹ́rẹ̀ àga ìkẹrẹ̀ èwo ló fẹ́ jókòó sí mo ní Olúwa Ọlọ́run ṣàánú wa mo ní tọ́ mi nígbà tí iṣẹ́ ìránṣẹ́ wá gbilẹ̀ ṣé máa fi kan pàkan lára ni ibi tọ́lọ́run bá pè é sí mójútó má torí tó jẹ sọ́n tó jẹ nù ẹ kí ẹ sára ṣé bí láàrin yìí gbogbo lónìí ẹ̀mí ó gbàdúrà gbogbo ọkùnrin wòlíì ó gbàdúrà gbogbo obìnrin wòlíì tó bá ń jáde fún iṣẹ́ ìránṣẹ́ láwọn pẹpẹ tó ń gbóná tó ń yọ ọrùkú gbàdúrà láìka lìyà tí o bá gbé ẹ̀mí mímọ́ sínú tí wọ́n bá pè ọ́ wá lọ ṣeré níbì kan tí wọ́n bá pè ọ́ wá lọ wàásù níbì kan sọ ọ mọ̀ pé wòlíì gbẹ́kọ̀ tó fún wòlíì ẹ̀gbẹ́ tó ní kó wá jèsì ló láìka fún ìjìrà ìwọ gbàgbé pé alágbára náà fi tulẹ̀ agbára ni wọn ní fi ṣẹ́ṣọ́ ògo ẹ̀jí tẹ̀ ń bò mí ẹ bá mi ṣẹ́ jẹ́ kí gbogbo àwọn ọ̀daràn wòlíì ò bọ́ ojú máa tó ti náà san yín léjì àfi tí ẹ̀mí Olúwa bá sí lára mi tí Olúwa bá gbà mí láyè láti ọ̀sẹ̀ tó lọ tí mo ti mi ìsáàfẹ́ ṣàn kankan ọ̀n tí mo bí wá dé ní lọ́jọ́ Saturday mọ́jú ọjọ́ Sunday mo wá bẹ̀rẹ̀ sí ké ní church mo ní mo rí pòǹpò mi ní mọ́mí ẹ̀dẹ̀ dákẹ́ ẹ sọ ń tẹ́ ẹ mọ̀ mo rí pé Bùnmi ìwọ ni mo rí iná ọ̀fẹ́ tó ń jó lára rẹ yìí iná ọ̀fẹ́ jó pọ́ìntì bí mo ti fún ní àsọtẹ́lẹ̀ yẹn ó wà lórí òkè ẹ̀dẹ̀dùn ni
wòlíì gbígbóná jẹ́ kọ́ lọ́run ó rí inú ẹ wòlíì tó hot o ti wá bí tí ó rí nǹkan mọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin sọ́ọ̀sì ẹ má jẹ́ owó pọ̀ má jẹ́ kó owó pọ̀ torí pé ẹbọ a máa dẹbọ nu o ẹ̀mí mímọ́ ni máa ń jẹ́ kẹ́bọ tutù tí lọ́jọ́ kan àwọ̀ chọ́ọ̀chì wa mo wà nù bíríbírí bàrá yẹn ṣe dé gbogbo chọ́ọ̀chì wọ́n ti kú sórí kinní mo ló wá kí wa ni ó jáde láyọ̀ ó ti tó bí ẹ̀mẹ́ta bẹ́ẹ̀ mo ní Olúwa wá bẹ̀ mí wò ni wípé sófin nǹkan síbí ibẹ̀ láti rí àràjọ ọjọ́ náà ó sì kọjá lọ sí ṣọ́ọ̀bù síbò míì ó dẹ̀ fàyà kọjá àdájì nítorí pé n ti bẹ ní pẹpẹ wọn jọ ọgbọ́n báyìí ó ń fẹ́ agbára àwọn bàbá yìí ń fẹ́ ó ń fẹ́ tẹ́lẹ̀ tọ́ba wa fẹ́ tẹ́lẹ̀ ó nígbà n tó gbóná tẹ́ ṣe yẹn nígbà tọ́ba rẹ̀ lọ́dún mẹ́wàá àkọ́kọ́ ọdún mẹ́wàá ìkejì ò lè dáadáa jù tó ìfẹ́ yẹn náà lẹ̀ bí n ti ń ṣe fún yín ṣe wà níwọ̀n ní sọ fún yín ṣùgbọ́n oúnjẹ Ọlọ́run títí láéláé ni ìgbésókè Ọlọ́run títí láéláé ni ayọ̀ Ọlọ́run ẹ bá mi ṣe àìkẹ́ tó fẹ́ gbọ́ lè gbọ́ kì í ṣe torí dọ́là tó ń fún yín o kì í ṣe torí gbogbo tó ń fún yín o ẹ bá mi láìkì o ìwọ tó doyè ojúṣòdùn kan tó o fi ń wò mí n tó lu wàrán mi ni mò ń sọ yìí tẹ láìkì tó o bá rí láìkì tẹ jáde kúrò ní. ẹ kíyè sára gbogbo ẹ̀yin wòlíì tẹ wà ń bí lórúkọ Jésù ẹ ti ń dókè lórúkọ Jésù òkè ò ní dá yín lẹ́yìn staircase òkè àtẹ̀yìn kò ní ṣẹ́ mọ́ wa ìrìn àjò tá rìn nínú ẹ̀mí inú iṣẹ́ ìránṣẹ́ ẹbí kí làwọn lọ́wọ́ níjọ́ téèyàn mẹ́ta bá wá sọ́ọ̀sì mi tó bá rí ma tí mo bá ń pariwo báyìí lórí àwọn mẹ́ta ó wò pé kí ló ṣe ìyá Susan ti ń ké lórí àwọn tó wá ṣọ́ọ̀ṣì àwọn tó lọ́n fẹ́ kán wá gbọ́dọ̀ mi lọ́jọ́ náà èmi ò fi pẹpẹ wá ìfi gọ̀gọ̀ fa pẹpẹ tó gbóná ẹ má fagídí wá pẹpẹ gbóná kẹ má bàa jìsọ́ fi ayé Olúwa sọ pé torí ìgbà tí mo jí wọ́n ṣe gbogbo ẹ̀ Olúwa ní dìde lọ sọ̀rọ̀ mi káàkiri àgbáyé lọ sọ fún wọn kó kìlọ̀ fún wọn ìkìlọ̀ ní ẹni tó kú ti lọ wọ́n celebrate ológo ẹ̀yin wòlíì ẹ celebrate ara yín bí wòlíì kìíní ṣe bá dé tí ń ṣe gbogbo ẹ̀ ò ní celebrate ẹ̀ ṣùgbọ́n tó bá ti dọ́kọ́ kú ìwọ lọ́kọ̀ọ́kọ́ túfọ̀ rẹ sọ́ọ̀gbà pé pọ́n ẹnìkan náà ni ó túfọ̀ ti ẹjọ́ kan ó gbé ń tọ́ dáa rí ẹ má dúró dọjọ́ kú tèmi o gbogbo ẹ tí bá ń retí ọjọ́ kú mi ló máa kúkú gbóná ìwọ náà tó ń wò mí ẹ̀yin tẹ́ ń celebrate ògo yìí gbogbo ẹ bá ń retí ọjọ́ kú yín yóò kúkú gbóná tọmọtọmọ ó máa kúkú gbóná tọkọtọkọ ẹni ó bá retí ọjọ́ kú gbogbo àwọn tó nà wá lọ́wọ́ sókè àwọn tó dúró pé kó dáa àwọn tí ẹni kó má bàjẹ́ gbogbo ẹ bá ń retí ọjọ́ kú ẹ̀yin bàbá tẹ́ ẹ já láṣeyọrí lórúkọ Jésù wọn á kúkú gbóná. ó ní kí n sọ̀rọ̀ ó ní mọ́mì mi ẹ sọ̀rọ̀ ó yé yín gbogbo ẹ̀yin tẹ́ ti wà bí gbogbo yín ni mo kí n tó bá dé lónìí ni ò jẹ́ ń dákọ yín ó ń gùn mí bí ẹ̀gùn ẹ kí sára ẹ̀jà yé díẹ̀ Ọlọ́run tó mẹ́mi kúrò ní yàrá kan tí mo fi kọ́ ti dá tí mo sì lè máa fògo sí lónìí tí wọ́n bá ń gbélé bàlábàrá yóò tó bá ṣe pé ilé bàlábàrá ló ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹni tó ṣe tiwa máa ṣe tiẹ̀ náà má kánjú mọ́ wà fáyìlì tí ó pọ̀ o tí ó di olùdájí ọjọ́ o ọmọ ọba tó dẹrú ń bẹ láyé o àwọn tó ń wò yẹn wọ́n kà sáàmù wọn tí ò tí mọ àìsàn tí ó gbà lọ́wọ́ wọn kò tí ì yí ọ ni o ìwọ̀fà ni wọ́n ó padà jọba o kíyè sára olórin kọ́ ó ń sọ̀rọ̀ ní àsọtẹ́lẹ̀ wòlíì ń ké ń sọ lásọtẹ́lẹ̀ tó o bá ti wá rí báyìí tán bá ń sí ọ létí báyìí ìwọ ló máa criticize ẹ̀jẹ̀ jáwọ́nú ẹ̀ àwọn àbúrò wa ló ń kú yìí àwọn tó jùlọ ló ń kú yìí ṣé òrónú kúnjà kan ṣé ìwọ òrónú kúnjà kan pé ó fẹ́ tán ná ṣé wọ́n kì í jókòó níjọ́ tí wọ́n bá fún mi lẹ́bùn tínú mi bá dùn màá rẹ́rìn níjọ́ kan ni mi ò gbẹ̀bùn Olúwa mi ò wá ní fi agbára mi sínú ẹ̀bùn tán fún mi yìí o màá ní mo dúpẹ́ o ẹ̀mí yẹn mọ̀ sọ pé bó ṣe ń dùn lónìí Olúwa jẹ́ ó pẹ́ tó bá ń dùn fún ẹ àdúrà ní kó gbà kọ́lọ́run jẹ́ ó pẹ́ àdúrà ní kó gbà kọ́lọ́run jẹ́ ó pẹ́ ní October èmi àtàwọn wòlíì kan ara àwọn wòlíì tájọ gbàdúrà fún mi ó wà ń bì àwọn àgbàdúrà mo wà ń ṣèrègùn sọ́lọ́run omi jẹ́jẹ́ lọ́nu kìíní ẹ̀ kí n lọ fi wò mo wà ń ṣèrègùn fọ́lọ́run mo ní Olúwa o sórí Omije ó wọ pẹpẹ Olúwa tá a wà Omije gun pẹpẹ orí òkè àṣà Olúwa ládùúgbò ọjọ́ kẹrin sílùú tọdún yìí gbogbo yẹn bá mi hó mo ní ẹ bá mi hó Omije ojú mi kọ́ lọ́hún wò pé kò díyelé wa ń bí ìpínlẹ̀ náà ìlú wọn mo ní kò gbọdọ̀ kú ó tún wá lọ́dún ìwà kọrin àjọ̀dún fún mi kò gba owó ẹ bá ń sọ àsọtẹ́lẹ̀ sínú ayé omi ikú ò gbọdọ̀ pa Omije o ikú ò gbọdọ̀ pa Omije ojú mi ò gbọdọ̀ kú o Olúwapọ̀ mi ò gbọdọ̀ kú o kò gbọdọ̀ kú o ọkọ̀ kúkú lára rẹ̀ kọ́lọ́hún bá yọ̀dà ó yà àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ Omije Olúwapọ̀ mi mo sọ̀sọ̀ àṣọ sínú ayé rẹ̀ ní orúkọ bàbá tọmọ tẹ ó gbọdọ̀ kú o ó gbọdọ̀ kú ikú dé ìwọ gbogbo ọfà tí alágbára òkùnkùn ta ọ́ kọ́lọ́hún porú ọfà sí kọ́lọ́hún porú ọfà sí kọ́lọ́hún porú ọfà sí kọ́lọ́hún porú ọfà sí àwọn àgbàdo fún látọjọ́ kìíní ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ wípé àgbàdo fún lórí òkè àṣẹ ni mo ṣe ti voice note àti àwọn èèyàn pẹpẹ mi ìlà kórajọ
àjọ sí tá a sọ àsọtẹ́lẹ̀ sí ayé rẹ gbogbo tí ń jẹ́ ìnira nú ayé rẹ nú ẹsẹ̀ yẹn ọlọ́run kó porú ẹ ayérayé kó porú ẹ ọba àbá kó porú ẹ ọlọ́run kó wò kó díyelé mi rí ní orúkọ Jésù lórí òkè àṣẹ yìí áńgẹ́lì olúwa yóò jáde lọ síbi tó wà yóò tù lára yóò jáde lọ síbi tó wà yóò rà ó padà gbogbo ẹ̀mí jẹ̀yẹ̀jẹ̀yẹ̀ tí máa sọ yé di ahoro tí máa dá ẹni tó rà padà irú àmì yẹn kó jáde lára rẹ olúwa kó rà padà. àmì ahoro mi wáyé ní o jẹjẹrẹ ayé ò ní jẹ yín tọmọtọmọ jẹjẹrẹ ayé ò ní jẹ yín tọkọtọkọ jẹjẹrẹ ayé ò ní jẹ yín ẹ̀yin àyànfẹ́ ọmọ Ọlọ́run ẹ̀rí gbogbo ẹni tó wù yín sẹ́tí gbà. abiyamọ òdi ọ̀run yóò rà ó padà ìyá rẹ lọ́run kó dìde gbogbo òkú ọ̀run ẹ̀ kó dìde kó wò pé wọ́n ló gbé òkú òdìlé ká ó gbọ́dọ̀ kú. àgbàfẹ́ ẹ̀kú àdúrà lágbà ó lọ́ fà nóòwe lọ́ba ó ní mọ́mí nóòwe ni wọ́n ṣe parí. níbi tí àdúrà ìbá ti bá ọ nínú ilé tí àdúrà ìbá wọ̀ lórúkọ Jésù ìtura kó wọ bẹ̀ ní gbogbo ibi tó bá wọ̀. ó ní wọ́n ṣe parí ni. ó ní ọfà nóòwe ni ẹ̀yin tẹ̀ tọmọ lọ́mọ lọ́fà nóòwe ọfà nóòwe ọ̀bọ ọmọ yín o ọfà nóòwe yóò sọlẹ̀ lẹ́yìn àgbàdua sí lórí wa ṣe báyìí ó fọwọ́ lẹ́rún wòlíì ìtajọ gbàdúrà yẹn wọ́n ti wà mí mo ní ẹjẹ́ mọ̀ gbà kọ́lọ̀ ó ṣàánú wa ọlọ́ ṣàánú wa bá ń rẹ́ ègún yìí bá ń rẹ́ ègún yìí bá ń rẹ́ ègún yìí àgbà sunkún ni là ń yí lọ́tà là ń yí gbogbo wòlíì ń pè mí ẹjẹ́ ó máa gbé bọ̀ ẹwà jẹ́ àríbí ó wá fún mi lésì lójú ran ó ní mọ́mí lé nóòwe ni ó ní bó ṣe dé ni mo ti mọ̀ pé nǹkan dé ó ní nǹkan dé ó ní wọ́n sọ pé nóòwe ni ó ní wọ́n ní nóòwe ni ǹjẹ́ lónìí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ọmọ lórí ọkọ lórí ara rẹ àtẹ̀mí tí mo sọ̀rọ̀ ọba nóòwe ò ní bà yín ẹni tí ó tu Sátánì lójú tí ó fi mọ weaking point yẹ pé ń bo lo weak sí tí ó sì fi mú ọ kò ní bọ́ sọ̀rẹ́ kò ní bọ́ dòwò pọ̀ ẹ yẹra yín wò ẹ gbàdúrà ní gbogbo ọjọ́ lọ́jọ́ kan ló pè mí ó ní mọ́mí mi ò regret pé mo mọ̀ yín voice note ẹ̀ wá bí ó ní mẹ́mi mi ò regret mo wá ń pọ̀ lọ́fun mo ní bùn mi ìfẹ́ kó wá bí àjọ̀dún mi lọ́fẹ̀ẹ́ ó ní kíni kí n wá sọ báyìí fún ẹ̀yin ìyá yìí ó ní ká ní mo lè kó gbogbo fìlà yín yẹn máa dẹ́ kó gbogbo gèlè gàgàgàgàrà yẹn kíni kí n wá sọ báyìí Omije mi mọ̀ bí olúwa kí ló dénú ayé tá wà yìí sáyé ìjọba iná lọ ni Prophet Fọlárónkẹ́ gbogbo wa la kó afúráfẹ́ ra kù Ọlálẹ́yẹ Olúbùkọ́lá ikú ìyà ò ní pa yín gbogbo wa ò ní kúkú yà ọmọ ọlọ́mọ wa kú tẹ́ wá dáadáa lẹ́wà sọ yánmọ́yánmọ́ ó tó ayé rẹ̀ kò rí tóní ó dì mọ́ a máa ṣe pé mọ̀ mí ní ìdádúró ni wọ́n máa sọ yánmọ́yánmọ́ fẹ́ gbọ́ fáwo ìbásòbò rẹ̀ lókùn ni ẹ̀yin ìka ọkùnrin tẹ̀lé bóbìnrin 2 lásùn lójúmọ́ bẹ́ẹ̀ ṣe 3 sọ̀mù lẹ́mọ̀ sí 5 sọ̀mù èyí olórí burúkú gbogbo tóbìnrin bá wà náwó mú kan pé àti gbọ́ ẹni tó dúró lódìdí ọdún 2 tí ò rọ́kùnrin tó dúró kalẹ̀ bẹ́ẹ̀ tó sunkún kiri tó dúró tí ń ké àwa wí tán gbogbo yín ẹ wá sọ̀sọ̀kúsọ lórí ikú Omije ẹ jẹ́ dákẹ́ títí akí pẹ̀lú ọmọ mi yóò dára fún ọ wá dókè mo tiẹ̀ jẹ́rìí tiẹ̀ náà ò gbọ́dọ̀ sí wa wò kò ní dààmú gbogbo omi tó bá ti ń kọrin jẹ́ kí n máa rí ẹwà Kristi inú ayé ẹ jẹ́ kí n máa rí títí akí pẹ̀lú wàhálà ayé já tèmi tọ́ pé Olúwa ṣeun ayọ̀ yín máa dé yàwá Janet Adéwálé ẹ máa rí ọwọ́ Ọlọ́run ẹ rí báyìí ẹ ráyé báyìí ẹ rí tán sọ gbogbo pẹpẹdà ẹ dúró dọlọ́ mọ́ kí ló dé ó ní mọ́mí ní sẹ́ẹ̀ mọ́ ń pa ẹni ó ní ẹ sọ̀rọ̀ mo wà live prophet mo wà live ó ní mọ́mí mi ẹ sọ̀rọ̀ mo dálẹ̀ mú lórí bẹ́ẹ̀ tí mo sùn sí mo dálẹ̀ mú mo ní ọmọ ìtútọ̀ mi wá dandan ni màá sọ̀rọ̀ mo ní màá sọ̀rọ̀ ó yé mi láti day one tí mo ti mọ̀ gbogbo àwọn olórin ẹ̀mí tí mo mọ̀ kìí ṣe ìgbà tán rè ní mo mọ̀ wọn ṣé Bùkọ́lá Ṣẹwọlé lásọ pé ìgbà tó rè ní mo mọ̀ ni àbí sísá Bísí Aláwìyé lásọ pé ìgbà tó rè ní mo mọ̀ àbí sísá Tọ́pẹ́ Àlàbí kìí ṣe ìgbà tẹ́nì kankan wọ́n rè ní mo mọ̀ wọn èmi ò sódùn adé wòlíì ìdọ́ǹtẹ̀ kí Facebook tó wà ní sísá nìṣàdélé ti wà wòlíì lèmi mi sì lérí mi rí Olúwa tiẹ̀ sọ fún mi pé má gba ẹnìkan gbà wọ́ọ̀dù bọ̀ ẹnìkan pè mí lẹ́jọ́ afẹ́ fi mi dátọ̀ owó dọ́tọ̀ tó ti wá fún mi láti bí 20 ọdún chọ́ọ̀chì mi ń bì èmi egbò yẹ má fòye pa mí ẹnìkan láwọn tí gbogbo ilé obìnrin ń bàdàn àwọn fi bíṣọ̀bù ní kíní jẹ́ bẹ́ẹ̀ àwọn ìyá mi pẹ́ láyé nínú iṣẹ́ Olúwa wọn gbáyé bíṣọ̀bù mo ní ẹ mọ́ gbèdé yìí wòlíì Olódùmarè ta ti pè mí látọ̀run ni mò ń jẹ́
gbogbo ẹ̀yin wòlíì ẹ jẹ́ra yín wò tọ́lọ́ bá pè ọ́ lérí ọ̀rọ̀ ogun mọ̀ mọ́nítọ̀ ẹ̀ yóò sì mọ bó ẹ ó lo mọ́tò ó kọ̀ lé nínú ẹ̀ ọmọ ìyá mi wòlíì bọ́ sí òtúnṣẹ́ mọ́wọ́ akọ ara fẹ́ra ku ibi ò ní bá wa àwọn ológo tí gbogbo wọn súnmọ́ wa tọ́lọ̀ bá yí wa káyì kankan ò ní kú mọ́ ẹ̀yin olórin ẹ̀mí ẹ ṣọ́ra ó ṣe àwa náà rí ẹ má jẹ́ ó fi ọ́fíìsì ìbásùn ọ́fíìsì ẹ má jẹ́ ó fi gbogbo lọ lára yín o tán yàrá yín mú lọ́fíìsì àwọn olórí burúkú àwọn àkùkọ gàgàrà tí ń fòkó wòlíì ọmọ òkó olórin kéékèèké tí ń fi ń ṣàgbéjì ara ẹ kùjọ kan ẹni tí ó pa yín ti súnmọ́ yín kò sí yémi náà fẹ́yìn náà ibi tí àbá ti ní kọ́bọ̀ yín díẹ̀ nílọ. ẹ ṣe jàre màámi àpèkẹ́ ìyá ọba ìyá olóríire wọ́n ní lẹ́yìn oyè wòlíì kílẹ̀ tún fẹ́ ìyá mi ní wòlíì ọlọ́run ni ẹ́ ká tó bí ẹ láti gbọ́ ṣọ́ra fún oyè ayé kankan oyè ayé kánsù ni ní tí mo ti gbé sórí ṣe tó lè gbà bẹ́ẹ̀ ni mo wọ́ sọ fún mọ́ dàmúrè bí ìyá mi ṣe é dì ní bẹ́ẹ̀ ni màámi ó wọ white tí ó dàmúrè blue sẹ́gbẹ̀ ìmúra tí mo bá lára àwọn ìyá mi ni ò lè bí mi pé ṣé kẹ́rù ní àbí sẹ́ráfù ṣé kérúbù sẹ́ráfù tàbí celestia ànádà sọ funfun ni ẹjọ́ kí la fẹ́ wọ̀ last màámi àpèkẹ́ ọmọ ìyá mi bọ́sì òtútù ẹ̀ mọ́wọ́ ẹ̀rí tó sìn mú ìmọ̀ mákindé ìyá jẹ́nẹ́ẹ̀tì gbogbo ẹ̀yin wòlíì ọlọ́run tẹ̀ wá bí kí ló máa kẹ́yìn wa aṣọ funfun náà ni bó o ra irin sínú wardrobe rẹ white ni wọn àtún wá ní fi white tó bá jẹ́ ní láǹdà ọlọ́lá wọn á tún ṣẹ̀ṣẹ̀ wá lọ ra míì wọn á ṣẹ̀ṣẹ̀ wá lọ ra white míì tí ò ní bátànì wọn á wá sí ẹ́ play rìkìsì pin alágbẹ̀dẹ òrí bébà rọ́mì ní jí ọpẹ́ kó lè rí wò gbogbo ẹ̀yin wòlíì ọlọ́run ẹjẹ́ máa kẹ́ ṣọ́ọ̀ṣì wa ọmọ wa tó bá lẹ́bùn mọ́ bẹ́ẹ̀sì ẹ̀pẹ́ sórí owó mọ́ jẹ́ ó gbé ogun kẹpẹ́ gbóná a máa fi ní 2.5 a máa fi ní 5 million ọ̀yàwó àwọn ti gbẹ́ kòtò lẹ̀ tí wọ́n gbé ọjù sí kọrin tán okú wòlíì kan pè mí ìlú Ìbàdàn yìí bẹ́ẹ̀ni nígbà kan tí kò tẹ́lẹ̀ lẹ̀ ẹ̀yin wọn mélòó lẹ́ ń kó wá ẹ̀yin la sàsọtẹ́lẹ̀ wòlíì ẹ̀yin lẹ́ sọ̀tẹ́lẹ̀ sí mi wípé ń ó di ńlá dídí ńlá tí mo wá sàsọtẹ́lẹ̀ ní kó dìde láàrin ọdún kan kó o sì kọ́ sọ́ọ̀sì kó tó gbogbo àdúgbò yìí olúwa wá bá mi lóru pé o gbọ́dọ̀ débẹ̀ mi ò sí ńbẹ̀ olúwa wí fún mi bẹ́ẹ̀ lọ́wọ́ bá kókunso olúwa ní ọmọ mi ò sí ní pẹpẹ rẹ̀ ọmọ onílù mi tí mo ti ní ọba mi lọ àtàwọn tí ó kọrin fún mi torí máa dé stage mo máa ń fẹ́ kọrin mo máa ń fẹ́ ẹni tí ó lè gbè fún mi dáadáa ìdíjìrá wa sáadà nà mo sì máa ń fẹ́ onílù tó mọ́wọ́ mi ó di alẹ́ ẹjọ́ náà ó di ọ̀sánjọ́ náà mo sùn sínú ilé olúwa sọ̀rọ̀ bí tí mo lọ olúwa ní ṣé mo rán bí tó lọ ṣé mo rán ó fẹ́ lọ sí sọtẹ́ẹ̀lì ó sì ṣògo ayérayé nù ó fẹ́ lọ dúró ní pẹpẹ tí mi ò sí olúwa wá tàsí ní pẹpẹ fún mi inú mi gbóná ẹni tó pè mí ní òun wàásù ní alẹ́ ẹjọ́ náà lẹ́kọ̀ọ́ tí mo ti tọrọ àyè pé ìyá adéjù bẹ́ẹ̀ mi nílé wa ní Friday o Sunday yìí ni màá wá o ẹmu mi kan pè mí o ẹ jẹ́ kájọ yẹ síra wọn kí n wá ní Sunday ní tí kí n lọ bẹ̀ Friday mo lólúwa aago 12 òru mo dé kò olúwa ní gbéra kọ́ ọmọ lọ sí kò ẹ̀yin pẹ́kẹ́ kéékèèké ẹ má bẹ̀rù ẹ̀yin ìjọ kéékèèké ẹ má bẹ̀rù ọlọ́run sọ yín di ní ńlá ẹ̀yin tẹ́ ń bá mi láìkẹ́ yóò dára fún yín ìwọ tó bá lọ́rọ̀ mi gbóná ju jáde ń bí mi ò gbowó lórí ẹ̀ mi ò gbowó ń bí Facebook olóra aṣọ tí mo wọ̀ sí mi lọ́rùn okó ló gbé mọ́tò sí mi okó ló kọ́lé fún mi kò sígbà tí mo kẹ́ fún ìrànlọ́wọ́ Facebook à ń ṣe church lọ èmi èrí ìrànlọ́wọ́ Facebook gbàgbà mo sọ fún ọ àwọn tọ́lọ́ ń lò fún mi akẹ́tọ̀ mi wá wọ́n á dẹ̀ ṣàánú fún mi wọ́n á dẹ̀ wá sẹ̀ ṣàánú fún mi so tí n bá ń sọ bá tọ́ jáde kúrò bí ìwọ́kọ́ lọ́ra dátà fún mi olúwa ní kí n lọ kẹ́ bùnmi ní mọ́mí mi ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀ oníjọ mi lójú pé mi ẹ jẹ́ kí n receive ẹ̀ ìwọ tó bá gbọ́ bí mo ṣe sọ message tí bùnmi sọ fún mi lọ́wọ́ wò láti ilẹ̀ ra dátà ní kò fi wò ó ní kí n sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ̀ kí ẹ dákẹ́ mo fọlọ́ bẹ̀yìn ẹ̀ ní kúkú àìtọ́jọ́ ẹ̀ ní kúkú gbóná ẹ dákẹ́ fi pè mí sílẹ̀ ó ní kí n wà dá tó fi jókòó ó ti jókòó ọlọ́run ti gbogbo àìṣedéédé rẹ̀ náà ti fojú fò dá ọlọ́run ti fojú fò dá. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.